èbù tó rà ní mùsù yọ. ẹ̀yìn tó fọ́ nígbà tọ́jọ́ bá pé ní mú ní rorò mọ́ díẹ̀. bóòrùn bá wọ̀ tó bá tún yọ. ọjọ́ 24 oṣù kínní ọdún èbó bá ti pé. àjẹ́ wípé ká dúpẹ́ lọ́wọ́ adẹ́dá aṣẹ̀dá ni. kì í ṣe nítorí ẹlòmíràn o bí kò ṣe nítorí aláṣẹ Bon Appetit pẹ̀lú style and shine lóde Òṣogbo Ogunsola Ahmed Ayomikun Mr Capable ààrẹ Rising Star Club ọmọ wọn ní Inisa òkú Inisa òye mọ́jọ ọmọ olórí awo agbọ́sẹ̀sẹ̀ fàyàlé agbẹ́yìn ẹ̀kúlé mọ iye odù tó hù lójú ọpọ́n fa ọmọ ajàmọ́jẹ̀bi ẹ̀rín òtánjà níbi ìjà kínkín làáfẹ̀rín tán sẹ̀yìndèmí ọ̀rẹ́ ò wọ́pọ̀ ẹni tá a ní kó kíni lẹ́yìn fẹ̀gún sọ́wọ́ ẹni tá a ní kó fẹ́ni lójú ìyẹn fata sẹ́nu àìgbọ́fà là ń wòkè ifá kan ò sí ní para ẹ̀sà ògbé ará ògbójò ọlọ́gbẹ́ mọlé tán ó mọ kọ́ńdú ẹ̀sà ògbé ará òdi ògbólúkẹ́ ọmọ asúnké bí ẹni súnmọ́ ológbòjò ọmọ gbandugbandu ike ará ògbójò apọ̀nkẹ́ bí ẹni pọnmọ́ ẹ̀sà ògbé ẹ má fòde mi sàrìn kan ọ̀jẹ̀ ológbòjò ọmọ akúmọ̀rọ̀ ọmọ akúdárò àgọ̀ ẹ̀yin lọ́mọ àlàlélẹ̀ lọ́gbìn ilé ẹ̀yin lọ́mọ onígboro òjà sọkùnrin gẹ̀gẹ̀gẹ̀ atọ́tọ́ ni kì í gbójo apàlùkà ni kì í gbà lóhùn kò kúrú kò ga kò bẹ̀rẹ̀ ló fi gbogbo lòǹdí gàgá mo níta ní òwà bá mi lógbòjò tó bá dọ̀la mo ké tó we gógó lọ ẹ̀sà ògbín ọmọ arídé ńlá yẹn ká ike ọ̀hún á di kí àmúṣẹ̀yẹ ẹ̀sà ògbín ẹ má fòde èmi sàrìn kan ọ̀jẹ̀ ení là á kawó lóde ọ̀gbìn èjì là á kawó lóde ọ̀gbìn ẹ̀ta là á kawó lóde ọ̀gbìn ẹ̀rin là á kawó lóde ọ̀gbìn àrún là á kawó lóde ọ̀gbìn ẹ̀fà là á kawó lóde ọ̀gbìn èje là á kawó lóde ọ̀gbìn ẹjọ́ là á kawó lóde ọ̀gbìn ẹ̀sán là á kawó lóde ọ̀gbìn ẹ̀wá là á kawó lóde ọ̀gbìn ení ọjọ́ ńlá fi ń nira wa èjì ọjọ́ ni bọ́mọ bá sùn tọ́mọ bá jí pààrọ̀ ń jí mọ́ ẹ̀ta ọjọ́ ńlá fi ń tara wa lẹ́nu ẹ̀rin ọjọ́ ńlá fi ń rin ara wa àrùn ọjọ́ nírun wa tí kú fi ń pa gbogbo ayé lọ ẹ̀fà ọjọ́ ńlá fi fara wa mọ́ra nítorí pé ẹ̀fà alẹ́ ẹ̀fà oko ni tẹ̀rú kọ́ èje ọjọ́ ni pé bá a bá ṣe gúngún wá sì máa ṣàwérè ń jẹ́jẹ́ ẹ̀jọ ọjọ́ ni bá a bá bímọ kí wọ́n lè máa jọra wọn ẹ̀san ọjọ́ ni nǹkan fi ń san wá ẹ̀wá ọjọ́ ni mi ò fẹ́ okú ni mo fi tilé wá o wá ọkàn rẹ̀ fà mí ọmọ fà mí lájú ẹrú fà mí wọ́n wòran àwòjù lẹ́rú bàbá wọn fi sá lọ àká méjì ògbè lójú ọpọ́n ògbè alámọ̀ kì í mọ gbá ògbè alámọ̀ kì í mà wo ògbè alámọ̀ kì í mọ̀ kòkò ògbè alámọ̀ ní mọ̀ gbé bàbá yín ní mọ rí ilé bàbá yín ní torí ẹ ní mọ ẹ̀dá mi ò gbó ó yẹ ẹ tún mi lórí mọ ẹ̀dá mi ò gbọ̀gọ̀rọ̀ ó yẹ ẹ kì mí bíríkítí kẹ́ ẹ kúkú lọ rèé gbé mi lórí bàgbó mo pé tinú àgbo ògbà mi mọ̀ orí ọ̀sán ìní ẹ gbé mi lọ ẹ má gbé mi lórí ọ̀sán ìlásán kíní kan ń bẹ lórí ọ̀sán yìí bàbá yín gbogbo ẹ̀ pátápátá ni ẹ gbé fún mi kí n máa gbé lọ òjò àìsí ọmọ àwọ̀ lẹ́sẹ̀ òjò tìgbàlẹ̀sẹ̀ nínú ilé àwọn bàbá ẹ̀yìn tìgbàlẹ̀sẹ̀ ti gbòròsẹ̀ egúngún tó bá tìgbàlẹ̀sẹ̀ ara rẹ̀ kì á sọ èyí tó bá ti gbòròsẹ̀ ara rẹ̀ á jẹ́ kìkì ìmọ̀ láǹgaran egúngún mi wá tìgbàlẹ̀sẹ̀ ara rẹ̀ wá jẹ́ kìkì á sọ ẹwà sọ egúngún bó ṣe lu mọ́ wọn lára bí ajere ìwọ ọ̀jẹ̀ èmi ọ̀jẹ̀ náà ló dà wá papọ̀ tá a fi jọ ń jẹlé egún ìyàwó ọ̀jẹ̀ kì í wọ̀jẹ̀ láwòfin ẹ̀sọ́ fáyárò ń gbé kó padà lẹ́yìn ọlọ́ya ẹ̀sà ògbín ológbòjò tọbọ́yọké ọmọ oníke bọ́ọ̀lùmọ́ ẹ̀sà ògbín ará ògbòjò ológbòjò ọmọ akake bí ẹni kaṣọ ọ̀nà ògbín ni mo béèrè lọ́yọ̀ọ́lé ìgbà egógún ló fi lé hàn mí Ogunsola Ahmed Ayomikun ààrẹ Rising Star Club aláṣẹ Bon Appetit pẹ̀lú style and shine lóde Òṣogbo wọn lápá ewúrẹ́ ni kì í jẹ́ ká pe ewúrẹ́ adífáfún jàkúta tí sàrẹ̀mọ́ Ṣàngó jóni là ó pa jàkúta ọ̀la là ó pa jàkúta ọ̀túnla là ó pa jàkúta ìrèní là ó pa jàkúta ọ̀run là ó pa jàkúta ẹnu là ó fi pa jàkúta mọ́ ọ̀tá ò ní pa ẹ́ jayé àti n tó mí àti n tí ò mí nínú ẹrù rẹ ọmọ aráyé ò ní fọwọ́ bà á ayé iyọ̀ kì í bàjẹ́ ayé rẹ ò ní bàjẹ́ lókèlókè lẹ́yẹ fọ̀n ò ní wálẹ̀ láàrin ìgbágó ni màrìwò tí í sẹ̀sọ́ gbọgbọgbọ lọ́wọ́ yọ ọ́ dorí wàá yọjà àwọn ọ̀tá rẹ lọ ẹni tó bá ní kó o kú ẹyẹ àkàlàmọ̀gbò ní ó palẹ̀ olúwa rẹ mọ́ àṣèyí sàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí láṣẹ Ìdùmarè.